níbo ni wọ́n wà ní 2004 nígbà táwọn industry ń gbà yẹn. Àwọn kan sọ pé evidence wà ní kí ẹ fẹ́ ra yé Aisha. Ní kó mọ evidence bọ́ta, wọn ọ̀rẹ́ evidence mú bọ́ta, ẹjọ́ kan ni gbogbo wọn jọ ń rò papọ̀. Kò ní jẹ́ director olórí kúkú, director aláyé yé aláyé ta, kò mọ nǹkan kan, kò mọ dò. Onílara arógbogbo síwájú ológo, inú òkè ń dùn sórí ire, kí ló dé? Kí ló fi rí ẹ? Oyípo rẹ̀ bí mọ́mí. Omi òkú ló fi wẹ̀. Sọ́mi òkú ló fi wẹ̀ ni, kí ló fẹ́ gangan lọ́wọ́ mi náà torí mi ò understand. Kí máa kárí àná. Ọwọ́ ìtẹ̀lẹ̀ lèmi tẹ̀ ṣe ń sọ. Ó ní HIV. Alárùn. Jẹ́ kí wọ́n fọwọ́ ìwà alárùn ni. Kí ló dé? Gbogbo àtọ́ ń bá mi ṣiṣẹ́ náà, mi ò ṣiṣẹ́ kí n ṣòwò jèrè. O tí bá fojú ọwọ́ ṣiṣẹ́ bọ̀ ẹ̀yìn ọwọ́ ni mo máa fi ń dànù. Kò ní yẹ́sẹ̀ láwọn. Ẹ̀yin tèmi òṣèrébìnrin tí a mọ̀ sí Aishat Raji ó ti jáde ó wá tú àṣírí Austin Emmanuel ó tú fáráyé gbọ́. Ẹ̀yin yẹn wá wàhálà ńlá kan ló ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Aishat Raji lórí live court yìí ó ń ṣe lórí ètò yìí pẹ̀lú Hakeem. Ẹ̀yin yẹn wá ẹ jẹ́ ká tẹ̀síwájú. Gbára àwọn tó ní ilé ayé tó ní ilé ọ̀run. Mo tún máa kọ́bọ̀ olórí burúkú yìí ní sẹ́ Hakeem. Kò mọ́ bọ́yá direct film. Mo máa lọ gbé dialogue director wa máa sanwó fún lọ́tọ̀. Mo máa lọ gbé English director wa máa sanwó fún lọ́tọ̀. A máa fẹ́jú mọ́ wọn náà máa lejú mọ́ wọn nítorí kò foríire ẹ̀dá. O foríire èèyàn kí ló dé? Wọ́n wá ń béèrè lọ́wọ́ o wá jókòó sí corner torí pé ò ní product bó ṣe ya fíìmù tó láyé ẹ̀. O fail. O ní product o lè sọ pé ọmọ kan ló build láyé ẹ̀. Mú ọmọ kan bọ́ síta kó sọ pé ìwọ ló build lágbájá ọmọ lágbájá ṣé ìwọ ló build mi ní àbó lórí burúkú ni ẹ́ ìwọ ni fourth director tí mo máa lò first director tí mo wọ́n kọ́ ló láyé mi is my daddy Òjó Pàgógó followed by Kúnlé Afọ́d lẹ́yìn náà ló kan Foley Films nígbà yẹn ló ẹ̀ṣẹ̀ wá kan Wàsíù Adéyanjú iṣẹ́ tí Wàsíù Adéyanjú tó yà fún mi Fadékẹ́mi ọmọ oró tó bá mi direct pẹ̀lú owó mi ìgbowó lọ́wọ́ anybody mi ìgbowó lọ́wọ́ marketer fi ṣiṣẹ́. Òun ló gbé mi lọ́dọ̀ Toymas Films Holding. Mo láfọ̀ṣẹ́ tó lè bu wa ní kẹfẹ́ wáyé. Ó ní dá fún ẹ. So kí ló wá fàjà yín gangan? Mi mọ̀ nǹkan tó fẹ́ kí ló ń grant interview fún tó lọ́ sọ wípé wọ́n fa èmi lé wọ́ lọ́wọ́ àbó lórí burúkú ni ẹ́. Níwọ̀ tó ń bọ́, ìwọ tó ń kówó fíìmù fún. Ṣé wọ́n fowó ya fíìmù rí ni? Àwọn mákẹ́tà ń kówó fíìmù fún ẹni náà. Ó ní jèrè. Ó ti dogun báyìí, ó ti dogun. Kí ló dé? Pépà ni mo ṣe fún ẹ. No. Bẹ́ẹ̀ni tí ìṣe wà. Hakeem, ọmọdé ẹ̀ nípa industry. Mo wo fíìmù ni mo wá pọ̀ sí mi. Ọmọdé ẹ̀ nípa movie industry. Jọ ń torí Ọlọ́run. Ẹni tó bá gbówó fíìmù fún, ok, tó bá fẹ́ produce movie as a producer, tó wá pe director, pé kó bẹ́ẹ̀ direct movie jọ. Ṣé director yẹn help ẹ àbí wọ́n lo help ẹ? Wọ́n ló ti director. Láì ṣe wọ́n ń sin nínú fíìmù olórí burúkú yìí rí. Kó mú bí tí mo ti ṣe wọ́n sìn rí nínú fíìmù ẹ̀ rí. Ó dẹ̀ ń drag mi lọ́tún drag mi lọ́sì ṣé kò sí? Kí ló fẹ́ gangan náà? Ó fẹ́ pasán ayé ṣá ó tẹ̀ máa pasán ayé ni. Torí kó máa rákòrò ògo ẹ̀yẹn ògo lórí burúkú yẹn ò lè rí lo mọ́. Olóṣì. Kí ló dé tó jẹ́wọ́ fáwọn èèyàn nǹkan tó gbé ẹ ṣubú? Jẹ́wọ́ fáwọn èèyàn náà. Kí ló gbé ṣubú? Ṣé wọ́n mọ̀ ọ́ tó gbé ṣubú ni? Àní kóhun jẹ́wọ́ fáwọn èèyàn kí ló gbé ṣubú tó ń pariwo àwọn mákẹ́tà ni kí làwọn mákẹ́tà mọ̀ ń pa ẹ̀. Wọ́n ní wọ́n fẹ́ ìtàlọ́ náà fẹ́ níbi kí ló wúkọ ẹni tó ló fẹ́ ẹni tó bá sùn kí ló wúkọ ẹni tó fẹ́ èèyàn kan ṣé Toymax ni àbí kí ló wúkọ ẹni náà. Olórí burúkú ṣán gbọ́rọ̀ sí lẹ́nu ẹlẹ́nu gúngún ẹlẹ́nu wíwó ṣán gbọ́rọ̀ sí lẹ́nu. Oríṣiríṣi. Onírùngbọ̀n yẹ́lẹ́yẹ́lẹ́ aṣíèrè ẹni àìjírí ẹni àìjíkò. Àwọn onífìmù yìí ti ń sẹ́yìn request. Ṣé mo pè ẹ́ jókòó? Mo sọ fún ẹ wípé mi àti Toymas ní nǹkan kan papọ̀. Ó lágbára. Ìyí nǹkan kó ní ọ̀rẹ́ mi. Ọ̀gá mi, bí sísá mi ṣe wà. Ọkọ mi, báwo ni? My love, ìfẹ́ ayé mi. Bó o ní ọ̀gá ẹ̀ bí lọ́wọ́ ẹlẹ́lẹ́jà ó gbà ní lọ́wọ́ lórí burúkú ológun àná yìí. Ó gbádùn ní sámi tí kọ̀ọ̀gá mi ní kí ló ń ṣe ẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé láìfù onífíìmù bẹ́ẹ̀ni jẹ́ náà onífíìmù gbogbo onífíìmù ṣe ń send request báyìí kí ló ṣẹlẹ̀. A gbúdọ̀ gbọ́ sílẹ̀ yìí kò gbúdọ̀ kọjá. Jẹ́jẹ́ mi ni mo wà ní comment section tí mò ń rẹ́rìn-ín o.
mi ò send request o. Ó ti Jẹ́jẹ́ mi mo wà pẹ́. comment section tí mo rẹ́rìn o. Jẹ́jẹ́ mi mo wà o. Mi ìfẹ́ kí rẹ́kọ̀dù. Mary J, wo ni jẹ́jẹ́ mi? Aishat ó ti balẹ̀ jẹ́ ó ti fọ́ gbogbo ẹ̀ lójú o. Ó ti di Olórí wọ́n burúkú ni wọ̀. bàbá yìí náà. Mi ò ṣe wọ́n sí nínú fíìmù ẹ̀rí náà. Èmi ni mò ń promote ẹ̀wọ́ kọ́ ló ń promote mi náà. Irọ́ ni o. Mo promote mi náà ẹni kó lọ mú ní gbogbo àwọn fíìmù tó lóun yà mí ìkúkú jókòó wo fíìmù ẹ̀rí. Ẹni kó lọ mú gbogbo àwọn fíìmù tó lóun yà rí láyé ẹ̀. Ìgbà tó ń lé mi kiri, mo ní kó má lé mi kiri. Mo ní boyfriend. Àgbà tó dàrin mi àti boyfriend mi yẹn rú lórí burúkú tẹ́kọ́ ilé àtọ̀nú ẹ̀ máa dàrú yẹn. Toro orí mọ́tò boyfriend mi lọ́wọ́ mi mo dẹ̀ sọ mo lèmi kọ́ ni mo ní mọ́tò mi ò kí ń parọ́ mi ò ń lo fake life. Mo ní ká yọ taṣọ àti bàtà àti àwọn makeup kit tó wà nínú mọ́tò. Èmi kọ́ ni mo ní mọ́tò tó bá yẹ pé nǹkan torí tó ń ranjú mú ẹ nìyẹn pé o ti rí babe. Ẹlẹ́gbọ̀n mo busy báyìí mo ń ṣe nǹkan lọ́wọ́. Tó bá wá ní family problem tó ní family issue ṣọ́ ní kò fèmí kọ́ bọ́dì ni. Ṣé mi ò sọ fún ẹ? Ṣé mi ò sọ fún ẹ kó má fi mí dalé ẹrú? Mo sọ fún náà. Tó sọ pé ìwọ ló ń fẹ́ kí ìwọ ló fẹ́ ṣe second wife. Kò ní ra gbáfẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ kò ní ra wo fún. Màá ṣe second wife ẹni tí ò lówó lọ́wọ́ ẹni tó ń gbé sílé. Wọ́n gbalé fún ni náà. Yé pa. Wọ́n gbalé fún wọ́n ṣe wedding fún ni bó ṣe wà. Kò ná wọ́n náírà jọ wedding gan pàápàá. Ọwọ́ yìí pọ̀ yé pa. Báwo ló ṣe mọ gbogbo ẹ̀? Ẹni tí ò mọ nǹkan kò mọ nǹkan táwọn ọmọ ẹ̀ ń jẹ sẹ́ẹ̀ Akíìmù. Ọwọ́ yìí pọ̀. Ó ní bó ṣe gbẹ torí níjọ́ tó lọ grant interview náà gbogbo ṣòkòtò ẹ̀ báyìí ó làálẹ̀ ni ṣòkòtò ti bẹ́. Yé. Àṣìírè. Ẹ má pa mí. Olórí burúkú tó kọ́. Yíká àánú ẹ̀ ṣe mí. Ikọ̀ òdú nìwọ̀n kúkú ń gbé. Lọ́gán tó dé lọ́mọ wá gbé ẹ lé. Kò sí kan téèyàn lè fèmí ṣe o. Lọ́gán tó dé lọ́mọ wá gbé wọn lé. Tó ti gbọ́. Ó yẹ kó bèbí láti bẹ̀ kò tẹ́ ó yà mú tì síbẹ̀. Kí ni mo sọ ṣé mo sọ̀rọ̀ ni? Lọ́gán tó dé lọ́mọ mú ẹ. Ṣé mo kọ́ tiẹ̀ wá mú mi lé mi ṣé mo sọ̀rọ̀ ní ẹgbà mi ò sọ̀rọ̀. Má dá Kíìmù lóhùn. Kí ni tèmi pẹ̀lú anybody? Àgùntàn tèmi ò máa jẹ́ lábẹ́ anybody iṣẹ́ ọwọ́ mi máa lè ní jẹ́ kiri. Wọ́n wá ní pé kò wá product ò rí product ẹjọ́ ṣé mo ṣe kúrò lọ́ndà ẹ̀rí ni ṣé mo jọmọ kákọ̀sí ẹni mi ìjọmọ kákọ̀sí ẹni ò ṣe kúrò lọ́ndà ẹ̀rí mi ìṣe makeup lọ́ndà ẹ̀rí mi ìṣe continuity rí mi ìbẹ̀bẹ̀ fúnṣẹ́ ẹ̀rí funny enough ìyẹn ló tún funny jù láyé yìí tó bá ń ṣiṣẹ́ òun ṣiṣẹ́ ẹ̀ nìyẹn nínú gbogbo àwọn fíìmù ẹ tó ti jáde sẹ́yìn ológo àná fíìmù ẹ tó ti jáde sẹ́yìn ó yá kó ogun wọn bọ́ta kó mú tí ẹ̀ mú pósítà bọ́ta tábọ̀. Mr. White lọ viral Mr. White. ẹni orí mi ẹ̀yìn lẹ̀ ń rí i torí ó ní story kan ṣoṣo ni story kan ló máa ń kọ cast kan ló máa ń lò. àwọn fans ẹ ló bring it down not me I'm not so many marketer. ṣé aláyé sọ pé ìwọ ló bring òun down ni. wàhálà ó lè mi mo bring òun down ni ó lè mi àti Toymas àti Olasco la bring òun down. bóyá ó ń jẹ́ kó sọ pé ó ní bad luck ni. àti rọ́dìrán ilé ló máa ní bad luck. àìsè máa parí bọ́ ní báwo pẹ́lẹ̀ yóò raṣọ wọ̀ ẹ̀ tí òrò ń jẹjẹ tó sọ pé tó léèyàn ní bad luck òun ni òrò ń jẹjẹ ni òráyé wá náà tẹ́lẹ̀ ìráyé wá lójú ẹni ẹni tó kó máa kúkú gbóná máa kúkú oró ni bó ṣe wà yẹn. ó ipò fà díẹ̀díẹ̀ mọ́ mi. no wo kò compare mi àti ẹ̀ papọ̀ ṣé lè yí nǹkan jẹ. ẹ máàcì rárá. rárá ò ní dààmú sẹ́ẹ̀ nǹkan ò ní ṣe é fáwọn tó ní ẹ́ olórí burúkú wà á dẹ̀ máa sọ̀rọ̀ wọ́n máa tàkì gbogbo èèyàn wà ní ìwọ kan ló mú èèyàn kan mọ èèyàn kan ìwọ ló mọ gbogbo èèyàn kí ló dé ṣọ́ ṣépè fún ẹni ṣọ́ ṣépè lé fún ẹni àwítán ó ní ẹ mo kúrò ní gbogbo kíní fún wọn ni olórí burúkú kọkọjá owó dé ìdí ìrókò àwọn ìyàwó oníyàwó ló lọ ń bá sùn ó wá lò ní ṣìṣe gbogbo àwọn oníyàwó tó ń bá sùn tó ń gun orí ìyàwó oníyàwó kiri ó yà náà àtúbọ̀tán ẹ̀ ló délẹ̀ fún ẹ̀ ó máa jẹ́ dọ́gbò ó máa rún jẹ́ bí gúgúrú kú ni ìwọ ò lọ ń wá fún mi ò ní dáa fún ẹ ní gbogbo ọ̀nà ṣé bí wọ́n sọ wípé kó má lò mí sí fíìmù mọ́ ni ó mọ ìyẹ̀gbà tó ti cross way mi tó ní kó má lò mí síṣẹ́ mọ́ nǹkan tó ń ṣe fún mi lọ́run ń ṣe fún ẹ nǹkan tó ń ṣe fún mi lọ́lọ́run ń ṣe fún ẹ nǹkan tó ń ṣe fún mi ọ̀sìn máa nù. gbẹ̀yìn lé ni ò gbẹ̀yìn lé níṣẹ́ tó ṣe yẹn dá padà ni. nítorí ṣe fún mi lọ́lọ́run ṣe fún ẹ boyfriend mi ò kìlọ̀ fún ẹ ó ní kó má dọ́dọ̀ mi mọ́ ó lù ẹ jàtìjàtì ó lù ẹ yẹlẹyẹlẹ ó lù ẹ fọ́ lójú ni olórí burúkú ìfọ̀fẹ́ǹsì ìjọ tá à ń sọ yìí ní sẹ́ẹ̀. irọ́ ni o. ní olórí burúkú Akeem nígbà yẹn sẹ́ ò lè súnmọ́ mi ó máa block yẹn ni.